ọmọ Yorùbá ṣé lè wà pọ̀jù bí ṣé eléyìí ṣé kò wà pọ̀jù nílẹ̀ Yorùbá ẹ wo àrà tí àwọn Fúlàní fi wá dá ẹ wo fídíò tí mo sòfin tí mo fi ràn yín ẹ wo fídíò náà ẹ wo àrà táwọn Fúlàní dá lóko lóko ẹ wo bí wọ́n ti fi màálù jẹ oko lóko látúwó owó iyebíye tí ọmọ Yorùbá fi dáko ẹ̀ ọmọ Yorùbá eléyìí dájú o eléyìí tún lágbára o ṣé bá ti máa bá lọ lélẹ́yìí báyìí ṣé bá ti máa bá lọ ní ọmọ Yorùbá àmọ́ ń pariwo gbogbo ẹ̀yin ọlọ́dẹ àdúgbò ibo lẹ wà gbogbo ẹ̀yin àmọ̀tẹ́kùn wa ibo lẹ wà gbogbo ẹ̀yin ajìjàǹgbara lẹ Yorùbá ibo lẹ wà ẹ wo nǹkan táwọn Fúlàní ṣe fún wa bí wọ́n ti ń pa wá ni wọ́n ń jí wa gbé ẹ tún wo àrà tí wọ́n dá nínú oko lóko ẹ̀gẹ́ tí ẹlẹ́ni gbìn pẹ̀lú wàhálà pẹ̀lú owó oko ẹ̀gẹ́ tí ẹlẹ́ni gbìn nínú wàhálà pẹ̀lú owó tó ná ẹ̀yìn wo àrà ẹ wo àtàwọn Fúlàní fi dá ẹ wo fídíò náà ẹ wo àrà tó fi dá wọ́n máa ń wú ẹ̀gẹ́ nínú ebè wọ́n ń fún màálù jẹ wọ́n ń wú ẹ̀gẹ́ nínú ebè wọ́n fún màálù jẹ wọ́n wá sọ nítorí wọ́n sọ dé egun arí rẹ̀ sọ ẹ̀kú níbẹ̀ lórí ilẹ̀ wa ṣé ìwà tí wọ́n wù yìí sí àwọn ilẹ̀ wù lórí ilẹ̀ wọn lọ́rùn ìjẹ́ àwa ọmọ káàrún òjíire ṣé a lè wú ìwà yìí lórí ilẹ̀ wọn lọ́rùn òun làbí ń pa owó fẹ́yìn bàbá wa àtẹ̀yìn màmá wa ẹ mọ́ gbàbọ̀dè fún wọn Yorùbá mọ́ ẹ mọ́ gbàbọ̀dè fún wa mọ́ àbòrèdè ẹgbà fún ọ̀lẹ́ Yorùbá ó tó gẹ́ àwọn Fúlàní wọn ò fún wa lọ́rùn lẹ́ o wọn ò fẹ́ ká rí oko dá káwọn lè bàmọ́ gbóúnjẹ tí wọ́n wọlé láti ọmọ tà fáwọn èèyàn wa wọn ò fẹ́ ká rí oko dá láì jẹ́ kí àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n wá láti ọmọ tàfẹ́ èèyàn wa lọ́fà ni ó fi ń ba oko wa jẹ́ ló ní fi mọ̀lú ìjẹ oko wa àmẹ́rin àgbàlagbà tó yẹ kẹ́ ẹ dúró kẹ́ ẹ jà fún ìran Yorùbá kẹ́ ẹ jà fún àbúrú tí wọ́n wù yìí ẹ̀fọ́ lẹ́rán ẹ̀ ń wòran tó yẹ kó rí bẹ́ẹ̀ sí ó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn kan pa owó pé Sunday Igboho ṣà owó bàbá dámì àwọn ẹni ọlẹ́dùnmọ̀ ìrẹsì wà lẹ̀ Yorùbá torí àwọn ní wọn ò jẹ́ káwọn Fúlàní yìí kí wọ́n ti pa wá tán lẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run Olódùmarè àtàwọn alálẹ̀ Yorùbá àwọn ni ó kó sí wọn mú ní wọ́n fi dìde láti jìgbè jáwájà yóò bá rí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bàbá òjì mọ ìwárọ̀ náà ní o bẹ́ẹ̀ ni mo wárọ̀ tí mo wárọ̀ yìí o kí ló dé tẹ̀ ń wà báyìí fún wa ẹ̀ṣẹ̀ wo gan láṣẹ yìí gan ẹ̀ṣẹ̀ wo láṣẹ yìí tó jẹ́ pé ìwà burúkú táwọn Fúlàní ìwú yìí ẹ̀dákẹ́ ẹ̀fọ́ lẹ́rán ẹ̀ṣọ́ kan nípẹ̀ àwọn sì ń pa owó pèsè Yorùbá nìṣẹ̀ la fẹ́ àfẹ́ wà nínú Nàìjíríà mọ́ torí gbogbo akọ́rì tí wọ́n wù ní làbí pa owó pé àfẹ́ Nàìjíríà mọ́ nínú ìjọba Buhari gbogbo ilẹ̀ yìí nǹkan àrà tí wọ́n fi wá dá complete 8 years tí Buhari lò àwọn pípù yìí ẹwú àrà tí wọ́n fi wá dá ìpànìyàn lọ ìjínigbé lọ wọn ò rí dẹ́ká rí oko dá òun náà tó ń ṣe ní ìsinyìí o àwọn òbáyá ní bàbá Tinubu bá débẹ̀ bóyá wọ́n dẹ́kun wà bàjẹ́ yẹn wọ́n ò dẹ́kun wà bàjẹ́ ó tún pélékè sí ni o ṣó wá ń dákẹ́ kámọ̀ wọ́n rán ṣó dákẹ́ kámọ̀ wọ́n rán òun ló fa irun tá à ń pa pé ṣe àfẹ́ Yorùbá nation láfẹ́ àfẹ́ Nàìjíríà mọ́ Nàìjíríà ti sú wa torí ìbágbépọ̀ wa ní Nàìjíríà kò tẹ́ wa lọ́rùn mọ́ kò dùn mọ́ wa nínú làbí ń pa owó Yorùbá nation àwa ń sọ fún yín pé Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà
òun ni àwọn alálẹ̀ ìrántí wa lẹ̀ Yorùbá, òun ni ó bọ̀ wá kalẹ̀ kàkà kí ẹ̀yin àgbààgbà yìí kẹ́ ẹ sọ́pọ́ọ̀tì ariwo tí bàbá yìí pa, ẹ̀tún wá ìṣubú ẹ̀ ni, ẹ̀tún wá ìṣubú ẹ̀ ni, ojú yóò sì fọ́ bẹ́ẹ̀ ni etí yóò di. ẹ̀yin náà rí wà gbogbo táwọn Fúlàní ìwú fún alẹ̀ Yorùbá, gbogbo ẹlẹ́fojú rí, gbogbo ẹlẹ́fetí gbọ́. ẹ dákẹ́ ẹ̀fọ́ lẹ́rán ẹ̀rù wà ń ran wọn bá pa wá tán kọ̀ọ̀kan yín tí àpótẹ́ rẹ́dà ní kún ni, àbí wọn bá jí wa gbé tán kọ̀ọ̀kan yín kí àpótẹ́ yín kó dàbí kún ni. Kàkà kẹ́ ẹ pawọ́ síta, kẹ́ ẹ bá ìjọba Nàìjíríà sọ̀rọ̀ ìgbé ìpànìyàn tí ó ń pa ọ̀nà Yorùbá ó ti pọ̀ jù. Pariwo ẹ̀sọ́ kan ẹ̀fọ́ lẹ́rán, eléyìí ò dáa o, eléyìí ò dáa o. Àmọ́ ẹni tí ń jà fún wàlẹ̀ Yorùbá tí gbogbo wa mọ̀ ẹlẹ́bí mẹ̀sáyà wa, òun lè wáyé lẹ́bí ọ̀tá, ẹ̀yin lẹ́bí ọ̀tá yín torí pé ó fẹ́ gbàjẹ́ lẹ́nu yín, kò bàjẹ́ lẹ́nu yín o. Òótọ́ ọnú àti àwọn ẹlẹ́dọ̀ rán níṣẹ́ òun ní ìfà níbi ń jàjà yìí, níbi ń jàjà yìí ìfẹ́kọ̀ọ́ kì í ṣe láti Èdùmàrè yóò jàjà lájàyè. Ìbá dáa kí ẹ fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú ẹ̀, ìbá dáa kí ẹ fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà àti bàbá wa Emeritus Professor Banji Akíntóyè prophetess. Ìbá dáa kí ẹ fi ìmọ̀ pẹ̀lú wọn káde jàjà lájàyè. Àwọn Fúlàní yìí wọn ò fẹ́ fi wá lọ́rùn lẹ̀, àwọn Fúlàní ò fẹ́ fi wá lọ́rùn lẹ̀. Wọ́n ti wí pé orí ilẹ̀ wa gẹ́gẹ́ ní oúnjẹ wọn wà, ó lè gbalẹ̀ mọ́ wa lọ́wọ́. Ṣó wá dá ká mọ̀ wọ́n rẹ̀ tó gbalẹ̀ lọ́wọ́ wa ní? Ṣó dá kí a mọ̀ wọ́n ní wọn wá gbalẹ̀ lọ́wọ́ wa? Kò dáa. Ẹ̀yin bàbá wa àtẹ mọ̀mọ́ wa níbikíbi tẹ́ bá wà, ẹ má jẹ́ ká dákẹ́ ariwo, ẹ má jẹ́ ká dákẹ́ ariwo Yorùbá nation pípa, ẹ má jẹ́ ká dákẹ́ ariwo self determination, torí self determination tá à ń jà fún ẹ̀tọ́ wa ni o, kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ, ẹ̀tọ́ wa ni a ní láti fún self determination. Yorùbá sọ pé tí ọba nídìí obì ìjẹkúmọdú ìdí tó bàtà akẹ́kọ̀ọ́ ní Nàìjíríà ní ìwà burúkú táwọn Fúlàní ń wúwo. Báwo ni àìjọba àjọ ń gbé pọ̀ papọ̀ táwọn kan lè wà burú fún wa, táwọn ènìyàn gbé àlàáfíà nílùú Ọlọ́run? Ṣé ẹ kó rí bẹ́ẹ̀? Bí wọ́n ní ìwà burú fún wa tó ìjọba Nàìjíríà wọn ò sọ kárímọ̀ kan sí i, wọn ò sọ kan sí i. Ṣé ẹ kó rí bẹ́ẹ̀? Àwọn ọ̀faramọ́rú ìwà burú táwọn Fúlàní wù yìí o, ó tó gẹ́ kó fún wa lọ́rùn lẹ̀, kó fún wa lọ́rùn lẹ̀. Dandan kọ́ ni àbá wọn gbé, dandan kọ́ ni àbá wọn gbé. Ọmọ Yorùbá ìbá dáa ká pariwo síta, ká fi ìmọ̀ ṣọ̀kan láàrin ara wa, ká lọ jà fún Yorùbá nation yìí, ká fi ìmọ̀ ṣọ̀kan láàrin ara wa, ká gbárùkù ti bàbá wa Emeritus Professor Banji Akíntóyè, ká gbárùkù ti ara wa pẹ̀lú bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Òun ni ọkàn wọn bí balẹ̀, òun láfi rí mímí tá a bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Gbogbo owó tá à ń pa ìpé àwọn Fúlàní wọ́n wọnú ilé wa wá, wọ́n wọ orí ilé wa wá, wọ́n pa wá, wọ́n jí wa gbé, wọ́n bà àwọn nǹkan orúkọ wa jẹ́, nǹkan bẹ́ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́.
ìbádá ká ronú ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká ronú. Nàìjíríà kìí ṣe ìlú ká lè gbé. Nàìjíríà kìí ṣe ìlú tá a lè fi ìfọkànbalẹ̀ gbé mọ́. Kò sí ìjọ kan tí ilẹ̀ ọ̀gbẹ̀ lórí Nàìjíríà yẹn tẹ́mi gbọ́ ìròyìn burúkú ló dín gé lórí ẹ̀mọ̀ gbogbo wọ́n jí yẹn gbé. Ọjọ́ làwọn ṣe wọlé dáa. Ẹni èèyàn wa ìbá dáa